Praise the Lord. Orúkọ Jésù. Ọlọ́run àìlópin agbẹ́yìn ga torí pé ẹ̀yin ni Ọlọ́run. Ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run gba ọpẹ́ wa. Ọlọ́run gbogbo ẹ̀mí ènìyàn, Ọlọ́run gbogbo ẹ̀mí àwọn wòlíì. Ọlọ́run àwọn tó dúró lótìtọ́ àti lódodo. Àwọn tí wọ́n ń ké mímọ́ mímọ́ Sefraya lórí ìtẹ́ rẹ̀, Jehovah gba ọpẹ́ wa. Fún ìrìn àjò 31 days yìí, Olúwa gba yẹn wa. Nítorí pé ẹ̀yin Ọlọ́run lè bá wa bá débi tó dé yìí, Ọlọ́run gba ọpẹ́ wa. Nítorí pé a pè yín sì gún àsáàrin wa, ẹ̀mí mímọ́ gba yẹn wa. Nítorí orílẹ̀-èdè yìí, àwọn pàbírísẹ̀lá bí àpótí ti sẹ́yìn, ẹ̀jẹ̀ ìtẹ̀jẹ̀ sílẹ̀ fún ẹ̀mí ènìyàn, Olúwa dáríjì. Ọlọ́run tó pọ̀ nípa ti agbára, Olúwa yà wá sí mímọ́, jí àrí ọ̀ká tó lọ, káwa pọ̀ láyọ̀ káwa yìnyín, Jésù náà Olúwa wa. Orúkọ mi ni Senior Prophetess Deborah Ọláníyan láti ìlú Ìkòròdú. Bí Olúwa ti bẹ bẹ́ẹ̀ mi ẹ sì ti wá, ẹ̀mí Ọlọ́run ò ní fi èmi àti ẹ̀yin sílẹ̀, a ò sì ní ṣe àṣetì. Ìyàwó ẹ sọ lára àwọn fọ́nrán yín kan tó lọ pé kí a gbàdúrà ikú ọ̀dọ́ lórílẹ̀‐èdè yìí àti pé àwọn kankan máa ṣẹlẹ̀ tó ọdún máa fẹ́ parí. Láìpẹ́ láì jìnnà ní kọ́kọ́ ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn táwọn èwe kú lọ. Kí ni ẹ lè bá wa sọ nípa ọ̀rọ̀ yìí? Lórúkọ Jésù a ò ní ṣe lásán. Torí ká má bàa wí nípa ti ara. Àwa ṣe béèrè fún ẹ̀mí Ọlọ́run alààyè ní tòótọ́. Lórúkọ Jésù àdúrà wa máa gbà. Ìran bí àlá bí ìfèdèfọ́ bí kò ní ṣe mọ́ wa lára. Mo fẹ́ pé gbogbo àwọn ènìyàn sí àkíyèsí, pàápàá jùlọ ní orílẹ̀-èdè yìí àti àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tí ìran bá jáde. Kì í ṣe pé kéèyàn kọ tí ikún. Ìran jáde láti lè wá solution. Nígbà tí solution bí ìran bá jáde, bí a bá wọ pé kí ló dé kò kàn mí, ó lè kára lé ènìyàn. Lórúkọ Jésù aburú ò ní kàn wá. Ṣẹ́rí Hamzat Oriyomi, níbi tí olódodo bá ń jìyà, ẹlẹ́ṣẹ̀ máa pín níbẹ̀. A gbọ́dọ̀ wà ní ìkíyèsára torí iṣẹ́ tá à ń ṣe ìyàkọ́kọ́ ẹ jẹ́ ká pè ní iṣẹ́ ayé. Iṣẹ́ ẹ̀mí tó tako iṣẹ́ ayé ni. Tí èèyàn bá kíyèsára dáadáa, Ọlọ́run má jẹ́ kó tí ò ṣe tèèyàn mọ́ èèyàn lọ́rùn. Nígbà míì dẹ̀kẹ̀rẹ̀ gbogbo orí kọ́ ni èèyàn ń ṣẹ̀. Gbogbo ìṣẹ̀dá kọ́ lè èèyàn ṣe. I always tell people. Téèyàn bá wo pé sọ̀rọ̀ kó kíyèsára. Àwọn kan sọ̀rọ̀ tó ń tẹnu ènìyàn jáde. Àwọn kan mọ́nítọ̀ ènìyàn. Mo ti ẹ̀gbọ́n afárá kan téèyàn kan ṣe. Ìgbà mi Ọlọ́run sọ wípé wọ́n fi nǹkan ni is a bloody liar. Mi ò wá láti wá tako ẹnikẹ́ni. Ṣùgbọ́n ọmọ Olúwa rẹ̀ lẹ́nu mi. Ìpàdé àwọn àgbààgbà ni. Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ láti fẹ́ kó bá ìránṣẹ́ yẹn. Ṣùgbọ́n báyìí l'Olúwa Ọlọ́run Ísírẹ́lì àwọn ọmọ ogun wí. Olúwa lóhun máa yọ kúrò nínú àjàgà yẹn o. Ṣùgbọ́n wọ́n gbé ẹgbẹ́ kan bọ̀ wá fún ìránṣẹ́ yẹn. Kábíyèsí. Olúwa ní kò gbọdọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn. Ìdí nìyẹn tó yẹ fẹ́ kó bá. Olúwa ní ìbá dára ìbá sunwọ̀n. Lóòótọ́ ẹgbẹ́ ayé á jèrè ayé. Ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀mí máa jèrè ẹ̀mí. Ẹgbẹ́ wo ni èmi àti ẹ̀ ń tọ̀? Ẹ jẹ́ ká wà nínú kíyèsára. Lẹ́yìn tó kù tọ́dún yìí máa parí. Wọn ò nífẹ̀ẹ́ jèmi àti ẹ ṣe ìrúbọ. Ẹni pé mo sọ nínú afárá mi tí mo ṣe lọ yìí. Mo ní àti kọ̀ọ̀kan sílẹ̀ fún àwọn kan pé kò sọ́gbọ́n tó lè ṣe. Wọ́n máa lọ. Nítorí pé àti kọ́ ni. Ṣùgbọ́n ẹ máa wá gbọ́ o. Ẹ gbọ́ tèmi lónìí. Gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ Ọlọ́run kọ́ o. Àwọn ẹ̀dá kan wà. Wọ́n rẹ́dì láti fẹ́ ipò sínú àlìkámà. Wọ́n dẹ̀ bá ti wọn lọ. Tó bá di lọ́la, wọ́n láwọn ronúpìwàdà. Tí àjẹ́ bá pa wòlíì. Tí àjẹ́ bá pa wòlíì. Tí àjẹ́ bá pa wòlíì. Ó ṣeéṣe kó lórí ọ̀fẹ́ gbà o. Wòlíì ní kó má fira rẹ̀ sílẹ̀. Tí àjẹ́ bá pa àlùfáà. Ó ṣeéṣe kájẹ́ padà rìpẹ́ǹtì o. Ẹni tó kú ló ti kú gbé. Tàbá wọ́n sọ̀rọ̀ nípa ọ̀run. Àwọn kan ti kú láti 19th century. Ìdájọ́ ò tí ì kàn wọ́n rárá. Wọ́n ti ẹ̀sìn tó wọ́n ì tí ì ríbi tó sórí láì. Nítorí pé èrò pọ̀ níbẹ̀. Àwọn tó dẹ̀ ṣe ti mímọ́ ọ̀tọ̀. Àwọn tó ṣe tàìmọ́ ọ̀tọ̀. So kò ń ṣe pé gbogbo wa papọ̀ ní ọ̀run. Kò dẹ̀ ṣe pé ó ṣe jẹ́ pé àwọn tó ti kú wa tún padà rí wọn. Ó mọ iye èèyàn tó ti kú lọ́dún yìí. Ìdájọ́ ò tí ì kàn wọ́n rárá.
nítorí pé èrò pọ̀ tó ń lọ nínú ayé, èrò dẹ̀ pọ̀ tó ń sá padà. Àwọn mìíràn gan nígbà tí wọn ì tí rí ibi tò sórí line, wọ́n sá wọnú aláboyún lọ láti tún èrò ara wọn pa nínú ayé. Mo sọ fún gbogbo ènìyàn, ìwọ tó gbógo dání ni kó kíyèsára. Bó lórí ìjọba kú, wọ́n máa hallelujah lọ́jọ́ Sunday o. Tó bá kú láàárọ̀ Sunday yìí ò ní kó má gbẹ̀bí ní sẹ́rìn sókè. Wọ́n máa sọ pé jẹ́ káwọn dá dúró, a máa sìn Ọlọ́run. Then I always tell people yìí pé all the time ogun. Àwọn nǹkan kan wà kò ń sí ogun. Ọkàn nídìí ọgbọ́n ni. Ìránṣẹ́ kan pè mí ní ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn tí mo parí fídíò yóò sọ alákan fún mi. Ó lóun rí pé wọ́n fi mọ́tò kó èwe lọ. I think my video is going to 2 weeks now. Ó ní wọ́n fi mọ́tò kó èwe lọ. Mo túmọ̀ láyé mo ní Olúwa sọ pé kó lọ gbàdúrà lórí àwọn èwe dáadáa. Ó wá bí wípé ṣé èwe àyíká church àwọn ni. Mo ní ọ̀rọ̀ Ọlọ́run ní agbára tí Olúwa bá sọ pé kí ènìyàn ṣe ìràpadà. Ó dà náà nínú gbogbo àwọn èèyàn tá a jọ ń ṣiṣẹ́ kó ló wá ní òun Olúwa dé o. Olúwa ní kí a gbàdúrà fún ìràpadà ẹ̀mí. Ẹ má bínú mà, kò kọ́ wòlíì tó sọ mẹ́sẹ̀jì yẹn o. Kò kọ́ sílẹ̀ o. Nítorí pé general message ló burú jù. A dẹ̀ gbọ́dọ̀ máa wà nínú ìkíyèsára. Bàbá wa Oriyomi Hamzat, mo rí pé ẹ máa padà borí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n Olúwa mọ̀ọ́mọ̀ fi èyí kọ́ yín lẹ́kọ̀ọ́. Sátánì múra, olótìtọ́ kì í lẹ́ni. Ìdí ni ẹlòyìn jẹ́ pé máa padà kíyèsí ara. Ìpéjọpọ̀ àwọn àgbààgbà ni. Wọ́n dẹ̀ níbi tó ti tò. Ṣùgbọ́n ohun Olúwa rẹ̀ o. Tó bá fẹ́ pè yín sínú ẹgbẹ́ kan. Olúwa ní bá dára ìbásùn kẹ́ ẹ má ṣe. Torí pé ọ̀tọ̀ ni nǹkan tó fẹ́ pè yín sí. Tẹ́ ẹ bá padà wọnú odò yẹn, ẹ ò ní lè bọ́ta mọ́. Mo dúró mo sọ yìí, mo dúró ná. Ìdí ni ẹ tó yẹ pé gbogbo ọmọ ológun gbọ́dọ̀ ní kíyèsára. Ta ló sọ fún ẹ pé kò sógun? Ogun wà o. I don't believe on a white garment church. I don't believe on a Wolii. I don't believe on ìtì ìrógun ni o. Lórúkọ Jésù ogun ayé ò ní jà wá. Mo sọ pé ogun ò mọ Wolii. Ogun ò mọ pásítọ̀ o. Ogun ò respect suit tó wà lọ́rùn ẹ̀. Bí ogun bá ṣetán láti jà ènìyàn, ogun ayé ò ní jà wá. Torí ẹni pé Bíbélì ní búburú ní gbogbo ọjọ́. Ó ní àwẹ̀ àti àdúrà láwọn máa fi ra ìgbà wa padà. Lórúkọ Jésù, a ò ní dòkú òjijì. Ìran tó jáde nígbà tí a ń ṣe ìrìn àjò yìí. Òun nípa Olúwa ní gbogbo àwọn èèyàn tó wà nílùú òkèèrè. Olúwa lóhun ti dá májẹ̀mú fún yín. Ìpè kí ó sì ewu òun máa wọnú orílẹ̀-èdè yẹn lọ. Ṣùgbọ́n gbogbo èyí dá ẹ̀ níwèé ìgbélú. Ẹ gbìyànjú o. Torí pé ní 2025, òfin fẹ́ dé. Kábíyèsí. Níwájú ọba Agora àti máa jí ìfún lọ́jọ́ ìkẹyìn. Níwájú Ọlọ́run kérúbù Ọlọ́run Séráfù Ọlọ́run Sẹ́ńpọ́sì sórí Mọ́ládé ọmọ tí wọ́n là ṣe. Ẹ gbọ́ mi, wọ́n fẹ́ rú òfin fún àwọn tí ò níwèé ìgbélú. Àwọn èèyàn fẹ́ sá lákàlàkà. Ṣùgbọ́n mo gbọ́ ohùn ẹni tó pè mí tó rán mi níṣẹ́ pé kí ẹ má bẹ̀rù nítorí pé òun wà ní àti. Bẹ́ẹ̀ lọ́lọ́run àwọn ọmọ ogun sọ. Olúwa ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà nínú ìdè àìsàn. Olúwa lóhun tú yín sílẹ̀. Olúwa ní kìkìdá pé kẹ́ máa yìn òun Ọlọ́run. Bákan náà, ìrìn àjò wa ò dáwọ́ dúró. On the 1 la máa parí ìrìn àjò yìí. Ohun tuntun ní ọdún tuntun. Bó bá fẹ́ ṣọ́nà, ó fẹ́ bẹ̀rẹ̀ sí ìrìn àjò rẹ. Kí lohun tó lè ṣe? Kí lohun tó lè dáwọ́lé? Ìgbésẹ̀ wo ló lè dáwọ́lé? Mo dẹ̀ sọ fún gbogbo ẹ̀yin ènìyàn, ọmọ ìyá mi ni, ìyẹn ò ní ó máa pa o. Ìrírí làgbà o. Ọlọ́gbọ́n nìkan ló lè yé. Ọmọràn kan ò lè mọ̀ bẹ́ o. Mo bẹ̀ ọ́ nínú Kristi Jésù, ẹni tó fi agbára fún èmi. Gbogbo ipò tó wù tó lè wà, máa lẹ́mìí ìkíyèsára. Má ní secret pẹ̀lú anybody. Ní secret pẹ̀lú Ọlọ́run rẹ. Wọ́n ti ṣe fún èmi tí mo dúró yìí rí. Mo kó èèyàn mọ́ra. Wọ́n dẹ̀ mú fóònù mi. Wọ́n dẹ̀ ń pe àwọn ènìyàn lẹ́yìn. Ẹjọ́ ènìyàn kan ló tú àṣírí yẹn fún mi. Ipe mọ́mì wọ́n fi fóònù wọ́n pè mí. Wọ́n mú nọ́mbà mi lórí fóònù yín. Ẹjọ́ mo bẹ̀ yín. Do not trust anybody. Mo gbàdúrà. Ìrìn àjò 21 days kò ní lọ láláì má gbà. Ẹ wo mo ń ṣe òróró yìí. Òróró yìí ò ń ṣe òróró lásán.
àti eléyìí tuntun ni wọn ì tí ì jà rárá. Mo máa parí iṣẹ́ sínú òróró yẹn ló máa ṣiṣẹ́ ní 2025. Òróró àánú ni. Oh God, ó wà ní ìlú kan wọ́n wá ń kórìíra rẹ̀. Ó wà ní ìlú kan ò wá ríṣẹ́, ó dẹ̀ jókòó gbà fọ́lọ́run. Onítorí pé tó pe wòlíì eléyìí tó pe wòlíì eléyìí tó pàfẹ́ eléyìí. Síbẹ̀ náà má ì tí dúró. Mo sọ fún àwọn ènìyàn, ogun tẹ́ rí yẹn kì í ṣẹ́ tán. Díẹ̀díẹ̀ lógun máa ń ṣẹ́. Mo gbàdúrà lórúkọ Jésù. Ìlérí Ọlọ́run máa ṣẹ mọ́ wa lára. Bákan náà a sì wà nínú iṣẹ́ iyọ̀. Iṣẹ́ iyọ̀ tá à ń ṣe, òun nìyẹn. Iyọ̀ àti ìmọ́lẹ̀, ẹ bá mi gbé kámẹ́rà yẹn síbẹ̀. Iyọ̀ àti ìmọ́lẹ̀, ṣẹ́rí gbogbo ènìyàn, àwọn ènìyàn ti nípìn nínú ẹ̀. Àwọn kan wà lórí pẹpẹ tí a ń gbàdúrà sí. Tó bá di on the 1st la máa parí iṣẹ́ iyọ̀ yẹn. Iṣẹ́ iyọ̀ àti kándù yẹn, èmi náà wà nínú àwẹ̀. Gbogbo eléyìí tó wà nínú ilé ìsà máa kó padà lọ sórí pẹpẹ. Níbẹ̀ láti máa parí iṣẹ́ yẹn. Kí là ń fi iṣẹ́ yìí ṣe ni pé a fi ń béèrè fún ìmọ́lẹ̀ ọdún 2025. Adùn tó wà nínú 2025 kó lè bá jẹ́ tèmi àti ẹ̀yin. Bí iyọ̀ bá ti di òbu, kò wúlò mọ́ o. Kí àgbésí ayé èmi àti ẹ̀yin kó má bàa di òbu. Ìdí nìyẹn la fi ń béèrè níwájú Ọlọ́run. Ẹkún ẹlẹ́kún báyìí òun làbẹ́là máa ń gbà sùn. Èmi àti ẹ̀yin a ò ní sunkún òjijì. Èrò ọ̀tá ò dẹ̀ ní ṣẹ. Ìgbìmọ̀ ẹni bí Ọlọ́run máa sọ́dá sán. Ẹ wà nínú ìkíyèsára. A ò ní kọsẹ̀. A ò ní ṣubú. A ò ní rí ìbínú ayé o. A ò sì ní rí ìbínú ẹ̀mí mímọ́. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi Jésù. Kí ló ń là kọjá? Kí ló ń tó ń là kọjá? Ogun má jẹ́ kógun ó borí rẹ o. Ìwọ ni kó múra kó borí ogun. Ogun máa ń múra láti borí ènìyàn. Bí ogun bá ti borí ènìyàn, kò sí ohun kankan mọ́. A ò ní dẹni ìdálẹ́bi níwájú ẹni tó dá ẹ̀mí wa sí. Lórúkọ Jésù, àtẹ̀mí àti ẹ̀yin, a ò ní dẹni ìtanù. Mo dẹ̀ bẹ̀ gbogbo ènìyàn. Ẹ lọ sábẹ́ post yìí, orí líǹkì mi. Ẹ rí àwọn chọ́ọ̀chì tá à ń ṣe níbẹ̀. Mi ò tiẹ̀ fẹ́ béèrè. Ṣùgbọ́n ìwọ tó mọ bí wọ́n ṣe ń dá sí ọ̀rọ̀ Ọlọ́run. Tó dẹ̀ mọ bí wọ́n ṣe ń fúnrúgbìn. Bíbélì wípé kì í ṣe àfipáṣe o. Bí kì í ṣe tìfẹ́tìfẹ́. Kì í ṣe bí tó le o. Ìwọ tó bá ní, yálà yẹ̀pẹ̀ ló ní. Yálà yẹ̀pẹ̀ ló lágbára. Irin ni wọ́n lágbára. Sìmẹ́ǹtì ló lágbára. Táìsì ló lágbára. Ránṣẹ́ Olúwa lọ́wọ́. Lórúkọ Jésù. Ọlọ́run yóò ràn ìgbé ayé mi àti ẹ lọ́wọ́. Oníbèrè ni. O fẹ́ wádìí. O ń wá ìwé ìgbélú. O fẹ́ béèrè. O fẹ́ kí Ọlọ́run kó yànde fún ẹ. Pè sórí fóònù nọ́mbà yìí. Èmi kọ́ ni mo níṣẹ́ o. Ẹni tó níṣẹ́ ń bẹ lórí ìtẹ́. Mo dẹ̀ mọ̀ pé tí n bá pè yóò dá èmi àti ẹ lóhùn. A ò ní ṣe lásán. Ẹni tí Ọlọ́run bínú sí, tí bínú sí ìdílé rẹ̀ lórúkọ Jésù. A ò ní bá wọn mọ̀. Èyí tá bá wá ti wá mọ̀. Ọlọ́run máa dáríjì. Yóò sì rí ojú rere àti àánú Ọlọ́run. Àlàáfíà. Bá a pín fún nọ́mbà yẹn. Phone number mi ni 08026040244 08026040244. WhatsApp number mi nìyẹn. Phone number mi kejì òun ni 09061346865. Ẹ múra o fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ tí níwé ìgbélú òfin fẹ́ jáde ní 2025. Ẹ lọ kọ sílẹ̀. Ohun Ọlọ́run ni kó tó di March wọ́n máa mú òfin yẹn jáde. Kó tó di March wọ́n máa mú òfin yẹn jáde. Ẹ nígbàgbọ́ nínú Kristi Jésù, ẹni tó fi agbára fún yín. Ẹ ṣiṣẹ́ kẹ́ lè ríwé ìgbélú yẹn gbà. Àlàáfíà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your